Ikoyi Eso, bí wọ́n bá sọ wípé Adedi Eyin má kọ̀, kí ni ìtumọ̀ rẹ̀ náà ní ilẹ̀ Yorùbá? Òwe tí wọ́n fi pe orí àwọn ọ̀lẹ ni, àwọn ọ̀lẹ afàjọ̀. Lákọ̀ọ́kọ́ náà, Kì í ṣe ọ̀lẹ afàjò, torí baba ńlá kú ìran ọ̀lẹ kan ò lè fa òjò, àbí orí ibi tí ọ̀lẹ ti ń fa òjò rí, ọ̀lẹ afàjọ̀ ni. Ká wá padà sórí òwe rẹ̀. Kì í ṣe Adedi Eyin má kọ̀, o. Adedi Eyin má ṣí, àgbà ọ̀lẹ ni. Bó wá ni ọ̀rọ̀ yìí ṣe jẹ́? Sórí ọ̀pẹ ni wọ́n máa kọ. Ó rí akọ̀pẹ tí ó mú ìgbà tí ó fi sí ibi ìdí rẹ̀, tí ó máa lọ kété 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 tí è dókè. Bó bá ti wá kọ ẹ̀yìn tó ti gbé e délẹ̀, bọ́n bá wá gbé kódi ẹ̀yìn ọ̀hún, nínú kódi yìí ni ẹ̀yìn wà, nínú ṣọ́ṣọ́. Béèyàn ò bá sì ṣọ́ra, ó ní sùúrù dáadáa, ṣọ́ṣọ́ ó máa gún èèyàn lọ́wọ́. Torí ìdí èyí, onísùúrù ló lè yọ ẹ̀yìn kúrò nínú ṣọ́ṣọ́. Béèyàn ò bá sì ní sùúrù, tí ò lè farabalẹ̀, kí là ń pe irú onítọ̀hún? Ọ̀lẹ ni Yorùbá fi sọ wípé Adedi Eyin má ṣí, torí wọ́n máa ń ṣí ẹ̀yìn nínú ṣọ́ṣọ́ ni. Àgbà ọ̀lẹ ni. Àlàyé tí ń bẹ ńbẹ̀ nu. Ire o, ẹ̀yin ará.